You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Just a minute, ṣẹ́jú kan. Ìjọba wọn máa ń ṣe ti máa ń gàṣà ní ìṣòro tó bá lọ gbé pa kó máa bá mi lékún ní oníwà lágbára tó. Àbá tẹ̀ ṣe kẹ́kẹ́ tó àwọn ọmọ sọ́mọ yín lẹ́nu láti ṣẹ́jú lọ́la. Ọ̀rọ̀ kí n ṣe kí mo àwọn méjèèjì wọn pàdé lẹ́sẹ̀ kan òjòjì kí lè gbadé lọ́wọ́ ajá kí náà bẹ́ẹ̀ wọ́n kí náà dé òjò nìkan wọ́n bá ní túbọ̀ ní sálẹ̀ kókó olókìkí òní. Dókítà ọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ kú kíkú kan bí kò ṣe kóyè nítorí ẹ̀kẹ́kẹ́ kọ́ àwọn ẹjọ́ ìdìbò wọ́n ti gbé mọ́lẹ̀ lọ́rùn ajá ní bá wọn lọ tó dé wàá lọ ajá òwò wọn bá jáde àgùntàn ní bá wọn lọ àgùntàn òwò wọn ajá ní kàlókòwò ní mo kí ní gbogbogbò. Ẹ jẹ́ kí n fi síbi jọ kí. Jesus is my father, you will never fail me. Our father, you will never fail me. Jesus is my father. Ẹ jẹ́ kí ohun bàbá mi Chatta sáré kì í. Ọ̀kẹ́dẹ̀ o Chatta, ó mà ní ọtí ìsinmi mọ́. Sọ́kòtà yóò nínú ọjọ́. Ẹgbẹ́ lọ sọ́wọ́. Bàbá, ẹ jẹ́ kí ohun ìyá tó lè fi ra ní ìṣẹ́jú. Táwọn ti rí yàrá kọ́ bọ́ bá kẹ̀kẹ́ ní náà bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀dà lọ. Ayáni sallallahu alaihi wasallam. Ẹgbẹ́ wa máa mú ibi ọmọ wọ̀ wallahi alazim. Bó o ti ṣe ìwọ́n fún ọmọ òkú ṣe ìyẹ̀kẹ́lẹ̀ ti ṣe gbogbo ilé. Àwọn àgbàlagbà wọ́n ní eré kìí ṣe ẹgbẹ̀rún ọdún. Ìlànà ìgbésẹ̀ sí kìí ṣe ọgọ́rùn-ún máìlì. Nígbà tí wọ́n ti ṣe àwọn ìtọ́lá ló kọ́ àwọn àbákùnrin ó jìyà. Oríire tó fẹ́ gbà lónìí kó ní ọjọ́ tí ó pẹ̀lú ní odó lọ. Torí pé àwọn ilé olùgbòmù ọlọ́run ni tábà ti wí ọlọ́run síbẹ̀. Ó wá ibi ìgbòmọ̀ ọ̀gá rẹ̀ sí rírí lónìí. Ẹ bá tó wá gbà wá ẹ̀ sí ilé ẹ̀sìn ní ògùn mọ́mi. Wọ́n sọ ìwọ̀n máa fún mi sáà tẹ́wọ́. Tábà ti fọwọ́ kàn owó lè sórí rẹ̀. Amin. Amin. Amina. Abẹ́rẹ́ ọlásùnkàn mi ni ó kọ rẹ̀. Sáàlọ́. A ní sún wọ́n ti wá nígbà ìpè súnmọ́. Aláì. Wọ́n nílé wọn ti wọlé sí wọn lára báyìí ní sí. Amin. Wọ́n á sì ká ló jẹ́ fún wọn náà tó bá ti lórí àsọ́gà ẹ̀. Gbọ́ tí wọn náà wọ́n lè débi eré rẹ̀ ní màmá. Nítorí lónìí ní pé dáadáa tó ṣe sí Ibrahim Chatta máa gbé lọ. Máa wẹ̀ lọ́sẹ̀ kan. Tó kọ́ sísọ yẹ tó pọ̀ lọ́wọ́ tó máa ká lóko ní máa já àgbàríkà ọ̀gá. Àwọn yẹn máa já àgbàríkà ọ̀gá o. Òdìbò àwọn Àkàrà òkú mọ̀. owó ìgbó kọjá ni wọn mú alára tó tẹ́lẹ̀ lọ́wọ́. Àti ilé ká pè. Àwọn bàbá rẹ̀ wọ́n ojú bàbá ti fi ẹ̀lẹ́ yọ̀. Bàbá wa aláwìyé ọ̀làdà àṣẹ Ahmed aláwìyé àwọn náà kiri ní ìjọpọ̀ ní ẹtì rí. A sì fẹ́ ọ̀là kọ́ bàbá wa pẹ̀lú àṣẹ àgbáyé rẹ̀. Thanks for watching this video. Don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.